الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Assalamu warahmatullahi wabarakatuh. mo tún kì í káàbọ̀ padà ibi àti lọ báyìí là á fàbọ̀ sí ibi àti ń bà á bọ̀ látijọ́ yìí ibẹ̀ náà là á ṣe kínni látún wakọ̀ gbà lónìí. ìtàn bí Islam ṣe tàn kálẹ̀ Yorùbá òun náà là ń bá bọ̀ pẹ̀lú bàbá wa Fadilatu dókítà àgbà nínú ìmọ̀ ìjìnlẹ̀ Lárúbáwá àti ìwà ń gbọ́ dókítà kì í ṣe dókítà alábẹ́rẹ́ dókítà àgbà nínú èèyàn máa ń gboyè inú ẹ̀kọ́ bàbá wa yìí gboyè inú ẹ̀kọ́ lábá ẹ̀kọ́ kíw bàbá Dr. Najimudeen Agboluaje Arówótọ̀súnà Almadani Ìbàdàn ọ̀dọ́ wọn mo wà wọn náà wọ́n sì ń bá wa bọ̀ láti ọjọ́ díẹ̀ sẹ́yìn Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́ àtúntẹ̀síwájú lónìí kọ́lọ́run ṣe ń rọrùn bàbá wa ẹ bá ń sálámà sáwọn aráalé kẹfì tún bá ń dápọ̀ yín fúnra yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó kan náà ni ẹ ti dá ní ẹ̀kan yẹn ọlọ́ba ní sanyí lẹ́sàn rí Dr. Najimudeen Arówótọ̀súnà Agboluaje Almadani. Ọlọ́ba yóò bá ní sanyí ní ẹ̀san olórí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tí à ń bá lọ tí à ń tẹ̀síwájú nípa rẹ̀ nípa alhayatu alishimaiya ńlá pé báàbù ẹlẹ́ẹ̀kejì nínú pọ́jẹ́tì wa. So báàbù ẹlẹ́ẹ̀kejì yìí tó jẹ́ alhayatu alishimaiya mo ti sọ̀rọ̀ pé a sọ̀rọ̀ ń bẹ nípa tó jẹ mọ́ ìpìlẹ̀ Yorùbá. Àwọn èèyàn wo ló wá ń gbé ilẹ̀ Yorùbá, níbo ni ààlà ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀, níbo ló dẹ̀ tán parí sí. Bákan náà tún wá ní kí ni àwọn resources tí ń bẹ nílẹ̀ Yorùbá gan tó jẹ́ mineral resources tá a fi lè sọ wípé ilẹ̀ tó yẹ kéèyàn kápòlé kan rẹ̀ ni. So ṣé ẹmọ̀ pé lẹ́ẹ̀kọ́ láyé lónìí tó jẹ́ pé ń kò rí ẹni yà sí. So ilẹ̀ ti Yorùbá tó ní àwọn mineral resources àbí kò ní àwọn àlùmọ́ọ́nì àwọn nǹkan àlùmọ́ọ́nì ẹ̀sìn àwọn àlùmọ́ọ́nì a sọ̀rọ̀ nípa rẹ̀. Bákan náà tún wá ní àwa sọ̀rọ̀ nípa wípé àwọn àṣà wo ni àwọn àṣà Yorùbá ibẹ̀ láti wá lọ síbi àwọn ọ̀rọ̀ tó pọ̀ pé àṣà Yorùbá ń bẹ nínú rẹ̀ èyí tó bá Islam aṣàlàyé fún wa pé àwọn ilé ìbá Islam nínú àwọn àṣà Yorùbá. Bákan náà tún wá ní ń bẹ nínú rẹ̀ èyí tí ó bá Islam aṣàlàyé síbẹ̀ náà èyí tí ó bá Islam mu. So a tún wá ṣàlàyé nípa kí ni àwọn àdátù Yorùbá gan, àwọn ìṣesí Yorùbá nínú àwọn ìṣesí gan táwọn Yorùbá máa ń ṣe. So pé bóyá alápèjúwe ní ìsìn a ní nǹkan kan tí wọ́n ń pè ní ọ̀wẹ̀ pé ọbẹ̀ ni lọ́wẹ̀ nínú àríkìní yẹn nínú ọ̀dọ̀ àwọn Yorùbá tó jẹ́ wípé tí àwọn òṣìṣẹ́ kan wọ́n kóra wọn jọ lápèjúwe bóyá àwọn àgbẹ̀ bóyá àwọn kápẹ́ńtà tí wọ́n ń ṣe kápẹ́ńtírì àwọn kápẹ́ńtàs wọ́n kóra wọn jọ àwọn ìran kan náà àwọn ìran tí wọ́n sá ń ṣiṣẹ́ kan tó wọ́n dẹ̀ máa ṣe bára wọn ṣe bí ẹgbẹ́ àjọṣepọ̀ nínú àjọṣepọ̀ ìta wọ́n wà máa ṣe ọ̀wẹ̀ fúnra ara wọn bẹ́yìn bá fẹ́ kan lé ti yín nìsín so àjọ wa kàn lọ́fẹ̀ẹ́ tó wáyé pé kápẹ́ńtà jọ ni wá o gbogbo wa láàjọ wa bẹ̀ àjọba yẹn kan lé ti yín níjọba kèmí náà tí mo fẹ́ kan tèmi náà gbogbo wọn jọ wá bẹ̀ lọ́fẹ̀ẹ́ àní gbowó lẹ́yìn pípẹ́ ìkàndá lóúnjẹ fún atájẹ so wọ́n wá máa ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ ṣé wọ́n ẹ̀ ọ̀bọ̀ òfin àbí ọ̀bá ṣẹ̀rí àwọn asọ̀rọ̀ nípa rẹ̀ náà nínú wọn torí pé nínú àwọn àṣesí tí Yorùbá ń ṣe tó jẹ́ máa ṣèṣì àárín rẹ̀ ni lọ́wọ́ nìyẹn nínú àwọn àṣà tó dá nílẹ̀ Yorùbá nìyẹn. Bákan náà tún wá ní. bàbá ká tó kò bẹ́ẹ̀ má bínú bàbá wa ṣó bá òfin Islam mu àbí ò bá mu káwọn èèyàn lè tibẹ̀ náà kẹ́kọ̀ọ́. Nínú àwọn nǹkan tá a sọ síbẹ̀ ni pé kò sí láìfi níbẹ̀ lókùrú wọn bàbá tí gbogbo wọn ti jọ yọ́nú sí bájọ́ máa ṣe fúnra wa tó bí bá bí tààwùnù ni irú àwọn eléyìí wà ní àfikúnra wa lọ́wọ́ kí nǹkan ó lè ṣeé ṣe ní rọrùn tó bẹ́ẹ̀ náà ni àjọ dídá so nǹkan yìí ó ti wà nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ tí wọ́n máa dájọ́ nínú àwọn àṣà Yorùbá ni ìwọ lọ́kọ̀ọ̀kọ́ kó nọ́mbà 1 o so ó lè jẹ́ wípé a máa ra bálọ́ọ̀tì ni ó lè jẹ́ wípé ẹni tí wọ́n kájọ gun òní mọ̀ ìgbà míì sì máa bẹ̀ tí wọ́n ti tó kọ kalẹ̀ tó ń kálukú ó sì jọ yọ́nú sí àjọ ìtẹ́lómi ìbágbà ìní ó fi kọ́lé ilẹ̀ lómi ó fi bẹ̀rẹ̀ okòwò tí ó ti ìlòkòwò lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ lómi ó fi ra mọ́tò ilẹ̀ lómi ó fi ṣe nǹkan dáadáa so irú àwọn àṣesí báyìí nínú àwọn àṣesí tó dáa nílẹ̀ Yorùbá tí wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ náà ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ nínú àwọn ìṣesí ní ìdúró sí nínú àwọn ètí ọ̀dà oníkún wọ́n yára wọn lówó èlé ní ọtí wà tipẹ́ nílẹ̀ Yorùbá so tó fi jẹ́ wípé wọ́n tún máa ń fò dídì èèyàn lọ sí ìgbàgán nítorí owó èlé ìwọ̀fà ẹ̀ ṣeun so wọ́n ní pé inú àwọn òwe wọn tí wọ́n máa ń sọ nígbà náà
wọ́n ní pé olówó gẹ̀lẹ̀tẹ̀ àbí nǹkan ìwọ̀fà gẹ̀lẹ̀tẹ̀ tí ẹ sábà ta fẹ́ fàyọ̀ pa ẹ̀rẹ́ ni pé irú èèyàn ní ṣe tí ọ̀pọ̀ òfin ọlọ́run ọba mọ́ so pé ká máa yá owó èlé so táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá Yorùbá jọ̀hún tí wọ́n fi dèèyàn tí wọ́n fi rówó ńláńlá irú àwọn ọ̀nà báwọn ọwọ́ à ń bẹ irú àwọn ilé ìkíyèsí tó bá òfin ọlọ́run ọba mọ́ bẹ́ẹ̀ náà ní ká máa dọ̀bálẹ̀ kíra wọn nínú àwọn àdá àti wàtàkọ̀ nídìí Yorùbá tí ọba òfin ọlọ́run ọba mọ́ òun náà ní ilé náà so a tún wá sọ̀rọ̀ nípa àwọn àyáj fídì láti Yorùbá àwọn ọdún tí Yorùbá máa ń ṣe aláwọn ọdún tó jẹ́ tẹ̀sìn aláwọn ọdún tó sì jẹ́ wípé kò tiẹ̀ bófin ọlọ́run ọba bó ti wọlé fọ́mọ bí à ń sọ ọdún Ṣàngó à ń sọ ọdún kẹ́ní gàgàgà so gbogbo àwọn ọdún yìí àwọn míì wọ́n máa ń pè ní festival wọ́n pè lọ́dún gàgà ìmíì wọ́n pè ní carnival so tó jẹ́ pé àwọn àfáà nílẹ̀ Yorùbá náà ti ní gbìyànjú nípa àwọn nǹkan tí wọ́n kọ àbí tí wọ́n sọ níwáàsí wọn sí irú àwọn ìṣesí báyìí so a sọ̀rọ̀ nípa gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ ìṣesí Yorùbá so bó ni Yorùbá ṣe wá máa ń ṣènáwó a sọ̀rọ̀ nípa rẹ̀ náà tá a bá bímọ bó la ṣe máa ń ṣe tá a bá fẹ́ ṣèyàwó bó la ṣe máa ń ṣe so ìfún tó kù bá kú náà bó la ṣe máa ń ṣe nílẹ̀ Yorùbá so a nílò láti sọ irú àwọn ilé náà gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ bí àwọn àṣà àti ìṣe Yorùbá báyìí so a sọ̀rọ̀ nípa rẹ̀ bákan náà nínú àwọn ayẹyẹ tí Yorùbá máa ń ṣe ó ní pé kéèyàn ó ti hajj dé kó lọ sí hajj lápèjúwe nísìn kó dé kí wọ́n sọ pé fẹ́ ṣe ayẹyẹ fún àwọn èèyàn sáyẹyẹ ìwà nínú ṣẹ̀ríà Islam kó tó wọ jímọ̀ so àdúgbò bá òfin ẹ̀sìn wọn àwọn agbọ́n ní pé kó tó wọ jímọ̀ so pé tí kò bá jẹ́ kó dé lálẹ́ Thursday tó rẹ̀ Friday kò ní kí jímọ̀ jọ jímọ̀ ó di jímọ̀ tó ń bọ̀ àṣàánú wa. irú eléyìí ní ìkọ̀ bá òfin mu ṣùgbọ́n ká dáná gangan fún yàn nínú ṣẹ̀ríà Islam pé bìmùnà sábà pé mo ti rìn àjò dé mo fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba sàwa ọjọ́ ìrìn àjò hajj ni tàbí kọ́ jẹ́ ìrìn àjò hajj ni irú oúnjẹ yẹn náà máa ń pè ní ànàkíyà so àwọn Lárúbáwá náà wọ́n ní àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pọ́jọ orú bá so ẹ̀rí pé oúnjẹ tí wọ́n bá sè níbi ìṣúná ọmọ olóko tí Lárúbáwá ń pè tí wọ́n bá sè níbi pé èèyàn ti ìrìn àjò dé olóko tí wọ́n ń pè oríṣiríṣi àwọn kìíní náà ní Yorùbá náà ní ọ̀dọ̀ tiẹ̀ náà so irú ti oúnjẹ ànàkíyà pé èèyàn tí ìrìn àjò ní ìsìn èèyàn tí ìrìn àjò dé kéèyàn wá sí oúnjẹ fún àwọn èèyàn kí wọ́n wá jẹ kò sí tó takò nínú ṣẹ̀ríà Islam torí pé Ànábì wa sallallahu alaihi wasallam gan sí fáwọn èèyàn so nígbà tá Ànábì wá dé láti Tabuk kọ̀ tí mi ò bá gbàgbé kíṣọ̀ yẹn so nahara jazuran kama thabata fil hadith pé Ànábì wá pa ẹran fáwọn èèyàn tí wọ́n sì jẹ ẹran. Dawatun Yasira ma'a walidina, a moment with our father. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge, information are. National School dé ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígì ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fóńtẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Kùránì tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwà street Ọ̀sìmáwá road láborí ọlọ́jà líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. It's an obligation upon every Muslims. Knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá. Ìrọ̀rùn ló já sí ẹkú oríire. Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello Yunifásitì ní Zaria. Ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. Gẹ́lẹ́ tẹ́ ẹ bá ti
parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level l'Ahmadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbí ìdánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá. ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára olúwa ohun gbogbo di ṣíṣe. agogo 8 ààbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹni láǹfààní láti làbú ní Zaria. fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn. eléyìí tó wà láláwẹ̀ èrè lọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògoolúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Lógìjó nípínlẹ̀ Ògùn. ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí @yahoo.com ní email. táwọn ẹbí pa ìran fún wọn díàbà eléyìí jẹ́ ká mọ̀ wípé kéèyàn ó ṣe ń jẹ fún yàn ìmọ̀nà sábàtìlà áúdà nínú sábà pé ọgbọ́dọ̀ di Friday tí ń bọ̀ lọ́hùn ìní tó wọ ájì àbí ìní tó wọ jímọ̀ àbí ṣẹ̀ṣẹ̀ rewó jọ tí ń fi wá ṣe ń jẹ so irú eléyìí kò bá ìlànà ìsìláàmù torí pé ìjọsìn ní tó lọ sí jímọ̀ tó wá tó bọ̀ dandan ní kò kì nínú àmì pọ́lọ́wọ́n bá gba hajj èyí nígbà tó lékún níjọsìn nígbà tó dé kò yẹ kó tún. bíbí sábà kánà ìwọ́n tó wọ́n mọ tí ń bẹ̀. oúnjẹ ìwádìí oúnjẹ táwọn èèyàn máa ń ṣe pé wọ́n nà kí àwọn máa pè ní oúnjẹ pé àwọn aráalé ẹni tó travel tàbí àwọn èèyàn tí wọ́n dá lásùnmọ́ rẹ̀ oúnjẹ tí wọ́n bá sè fún wọ́n lè sè fún pé ó yẹ sè fún nǹkan jẹ́ ńbẹ̀ kí gbogbo àwọn èèyàn tó bá wá kí náà jẹ́ ńbẹ̀ ó sì lè jó gangan ní òfò rẹ̀ lẹ́pẹ́ kí wọ́n ó sì kò sí èyí tí ò lè bá mu nínú ọ̀nà méjèèjì àtúwárí nínú àwọn sálàfù gan nínú àwọn tàbíìn tí mi bàgbàgbé tó jẹ́ wípé yahujju sanatan wa yabzu sana tó ó dàbí bóyá nínú sífà Harun Rashid ní ọ̀rọ̀ yẹn tí mi gbàgbé ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé ìmọ̀ nǹkan náà àwọn khalifa àwọn mùsùlùmí ni tó jẹ́ khalifa ní ayé dáúlà Abbasiyya àdúgbòlákọ́ tó ńlọ́wáyé Harun Rashid ayé dáúlà Abbasiyya so ẹni tó bá lọ kún àwọn mùsùlùmí lọ jagun lọ́dún kan pé ọdún ilé ogun láàbìjà á fi fán ìsìláàmù ká orílẹ̀ sí ni o ọdún mi tó bá tẹ̀lé yóò kó wọn lọ sí hajj tó bá fẹ́ sí hajj yóò kó bíi sàbọ̀yìn àwòmẹ́yà nínú ìlúdàmà bíi 100 náà àwọn àfa àbí 70 ni yóò kó lẹ́yìn pé ẹ tẹ̀lé ni wàá lọ ṣiṣẹ́ hajj so yóò tún ní kí mi ọ̀ mọ́ ọmọ lọ́wọ́ nínú wọn jẹ́ tó bá tún fẹ́ mọ́ ọmọ lọ tí ẹ bá wá dé yóò pẹ̀lú pò ní ó sponsor gbogbo hajj wọn tí wọ́n lọ sí tí wọ́n fi lọ tí wọ́n fi dé tí ẹ bá tún wá dé yóò tún wá dáná fún wọn tí ó tún ṣe eré a rí irú àwọn àpèjúwe eléyìí lọ́dọ̀ àwọn sálàf tó kò sí mọ́nà níbi kéèyàn ò dé láti rìn àjò hajj kó o sì dáná fáwọn èèyàn kó o ṣe ń jẹ fún wọn ṣùgbọ́n ibi tí alhadaru tí máa ń yàn wà tíbi tí èyí tí ọ̀dà wà ò ní pé òde lálẹ́ Thursday àbò òde láàárọ̀ Friday yan òde sínú ọ̀lẹ́ rẹ̀ láàárọ̀ Friday àti ìwọ jímọ̀ wo pé ó di jímọ̀ ètí ń bọ̀ so eléyìí wọn kò sí lára Islam ìjọ jímọ̀ tó bá ti bọ̀ náà máa kí jímọ̀ rẹ lọ oúnjẹ náà tó wá rìn kì í ṣe dandan ní kó fi síjọ jímọ̀ gan ó lè ṣe ní kápò òde níjọ Wednesday ní ìsìn ó lè pé wọn ó sì ìjọ náà ó sì lè pé Wednesday tí mo dé ó ti rẹ̀ ra díẹ̀ ẹjẹ́ ó dọ̀la Thursday so àbẹ̀ ẹjẹ́ ó dọ̀la Friday ẹjẹ́ ó dọ̀tọ́la Friday so ká lè ti ṣe pìpíà kalẹ̀ báyìí bó ṣe fẹ́ pìpíà àwọn tó wá fẹ́ pìpíà so kò sí láìfi níbi oúnjẹ yẹn gàgà bí that so ṣùgbọ́n àwọn ìṣesí mi ni máa sọ àwọn nǹkan míì di tí ó tó jẹ́ pé nǹkan yẹn jẹ́ tọ̀tẹ́lẹ̀ tí ó wà sọ di ìwọ̀n nígbà àṣejù bá ti pọ̀ bẹ́ẹ̀. so níparí a sọ̀rọ̀ nípa àwọn ìṣesí Yorùbá lóríṣiríṣi àwọn bí wọ́n ṣe ń fọmọ lọ́kọ ni bí wọ́n ṣe máa ń fẹ́yàwó ní ilẹ̀ Yorùbá ni so a sọ gbogbo ẹ̀ sí inú project yẹn náà so àwa sọ àwọn ogun ti sọ̀rọ̀ nípa àwọn ọdún yẹn náà tó bá òfin mu àti tí kò bá àwọn òfin ṣẹ̀ríà mu so eléyìí náà ni ọ̀rọ̀ báàbù ẹlẹ́ẹ̀kejì níbi tí project yẹn tí ó parí sí kí Ọlọ́run bá kọ́ dákun kó fi wá ṣe ìgbẹ́rù àwọn nǹkan mìíràn tó ṣeé ṣe kó wà ń bẹ́ẹ̀ náà tó jẹ́ pé mi ì rántí lè sìn so kí Ọlọ́run fi wá ṣe ìgbẹ́rù ó gbà nígbà sí ní àmín ni Allah ẹ ṣé gan bàbá wa Ọlọ́run ní dára àkàì náà rú Ọlọ́run ọba tó ti ń kún yín lọ́wọ́ lónìí kò ní lóhùn òkun yín lọ́wọ́ mọ́ lọ́la lágbára apádà sábúrò kéré ó tóbi Ọlọ́run níjó dé báyìí bàbá wa tá à ń gbà lálejò látijọ́ yìí tẹ ẹ bá gbàgbé ẹ̀jẹ̀ tó ràn yín létí bàbá Dr. Najmudeen Agboluaje Awotosuna
òdú ni wọ́n wọ̀nyí ṣàìmọ̀ fólóko ẹ lè máa gbọ́ àlùmọ́dání àwọn náà là ń gbà lálejò látijọ́ yìí kọ́lọ́n jẹ́ mi bàbá náà ogun kọ́lọ́n bá wa jẹ́ kí àlékún dáadáa wọ́n tún máa lékún sí i wọ́n gba pòfẹ́sọ̀ lágbára ọlọ́bì nílá Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́ títí ìgbà míì tá a máa pàdé. bóyá kí ẹ tó rájẹ mo tó rájẹ àwọn nǹkan kan náà nínú àwọn nǹkan tí mo tó ń sọ síbi pọ́jẹ́tì ní pé bóò ni Yorùbá ṣe máa ṣe súná ọmọ lápèjúwe ẹ rí pé àwọn àṣà kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tí wọ́n bá bí àwọn ọmọ ó láwọn orúkọ kan tí wọ́n máa ń fún àwọn ọmọ wọn so bóyá lápèjúwe tí wọ́n bá bí ọmọ méjì papọ̀ táwọn Lárúbáwá ń pè Yorùbá ó pè ní ìbejì so èyí tí wọ́n bá bí lẹ́yìn ìbejì wọ́n ó pè ní kíni Ìdòwú èyí tí wọ́n bá tún bí lẹ́yìn Ìdòwú wọ́n pè lálàbá Àlàbá èyí tí wọ́n bá tún bí lẹ́yìn Àlàbá Ìdògbé so gbogbo àwọn àṣà àsọ̀rọ̀ nípa pé tí Yorùbá ní ní ọwọ́ yóò tún máa jẹ́ àwọn kan. bákan náà tó ní asọ̀rọ̀ nípa àwọn ọba ilẹ̀ Yorùbá náà so mo sọ̀rọ̀ nípa àwọn ọba àtàwọn bó ni wọ́n sì máa jẹ ọba nílẹ̀ Yorùbá so àmọ́ àpèjúwe kọ̀ọ̀kan wá asọ̀rọ̀ nípa àwọn yẹn náà so àti àwọn àṣà orúkọ gangan táwọn Yorùbá náà tún máa fún ọmọ bíi wípé àwọn orúkọ tó jẹ́ pé lápèjúwe ní ìtẹ́nbá bí wọ́n jọ Jímọ̀ wọ́n sọ ní Jímọ̀ so àwọn Yorùbá ní irú àwọn ìṣesí yẹn tó jẹ́ wípé wọ́n máa ń ṣe so nínú àwọn sísọ ọmọ lórúkọ náà wọ́n máa wo àwọn ìṣẹ̀lẹ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú nígbà míì bí ọdún bí nǹkan bí ọdún bí wọ́n sọ bí ọdún ẹ ṣeun àyàfà ẹ̀fẹ́ bí jẹ́ àyàfà bí kí bàbá kan ṣẹ̀ṣẹ̀ kú ní ìsìn kọ́ wá bí bàbá tó dé dénú bàbá tó dé so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìṣesí Yorùbá àríná tí ọ̀pọ̀lọpọ̀ tán náà. ẹ ṣe bàbá ó tún dàbẹ́ tó ṣe bá a tún fi lè náà kún ó tún àwọn ilé òtún máa jẹ́ bí àkọọ́lẹ̀ kọ́lọ́ ń jẹ́ mi yóò gùn fún wa títí ìgbà mi tá a máa pàdé masala.